mo lọ sí ipò lóyún ní ẹ̀ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Abẹ́gbọ́ àǹtí Ṣeun, ẹ̀ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo lọ sí ipò lóyún tí mo sì ń bímọ, tí ọkọ mi sì ń jẹ́ kó yé mi wípé àwọn ọmọ tóun bí ń ṣe aláìsí. Àǹtí Ṣeun, ẹni tó bá sọ pé tòun pọ̀ tó bá tún rí tẹlòmíì ẹ̀rù á bà o. Gbogbo sórí tẹ máa ń sọ pátápátá tí n bá ń gbọ́ mi ìmọ̀ tó máa ń ba lákẹ́yẹmí ara mi. Nígbà tó yá ọkọ mi jẹ́ kó yé wọn wípé òun ní ọjọ́ orí fódìdí ọdún 6. Báwo òun ṣe wà ń gúnlẹ̀ sí ilé ìjọsìn kan tí wọ́n sì ń tọ́jú òun tóun sì mọ̀ wípé kò sí nǹkan kan tó ṣe òun. Òun rí dúdú ní dúdú, òun rí pupa ní pupa, òun rí yẹ́lò ní yẹ́lò. Nǹkan kan tó yàtọ̀ ńbẹ̀ ni wípé ní ojú àlá òun àwọn ọmọ tóun bí wá yọ sóun wọ́n sì ń ké tóun dédé kó yọkàn òun pé àwọn ọmọ òun ò kú. Yóò mọ yà yín lẹ́nu. Ọmọ 4 ní ìgbà 4, ìlóyún 4 kí ọkọ mi sọ fún mi pé àwọn ọmọ 4 yìí sì ti kú, tó sì jẹ́ wípé obìnrin míì ní ṣèyà fáwọn ọmọ yìí. Bóò lobìnrin yìí ṣe jẹ́? Sábúrò ọkọ mi ni? Ṣẹ́gbọ́n ọkọ mi ni? Ṣé bí ọkọ mi ni? Àbíyàwó kejì tọkọ mi ti ẹ̀ fẹ́? Àbí bóò ló ṣe jẹ́? Ó di inú ìtàn kan tí mo fẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í sọ, tí mo pè pé àkọlé ẹ̀ ní àṣírí, the secret. Àṣírí. Ṣé ní àwọn àṣírí kan wà tó jẹ́ wípé ẹni táṣírí ìbá tú sí lọ́wọ́ a máa gbèrò pé kò yẹ kó tú sóun lọ́wọ́, torí àwọn àṣírí máa ń da ìrìn àjò èèyàn rú ni. Arábìnrin sọ pé òun ti bí ọmọ 4 tó bá jẹ́ ti bí báyìí wọ́n sọ fún un wípé ọmọ yẹn ti kú. Ok, ọmọ tó kú ṣé bí òun tiẹ̀ máa rí wọn tó bá máa lajú wọn lọ́mọ ti kú. Ọmọ ti kú. Ìtò òun á bí láàsì yẹn ó dùn òun débi pé òun á ní kán gbé ọmọ yẹn wá, òun fẹ́ rí. Ẹ gbé ọmọ yìí wá, àlọ́ òun fẹ́ rí ọmọ òun tó kú yìí. Lẹ́yìn ìgbà yẹn ọkọ òun kò bóun lájọṣepọ̀ kó dà síbẹ̀. Ìgbà míì a máa lo ọ̀rá ìdáàbòbò tóun bá sọ̀rọ̀ á ní gbogbo ètò òun ti ṣe síbẹ̀ tipẹ́tipẹ́ náà kí ló fi ń bí, ṣe bó kú ọmọ náà ni. Ṣé ẹ mọ bó ṣe wà traumatize sí kí ọkùnrin tí èèyàn tó fẹ́ èèyàn ní sùlọ́kà kó máa sọ fún ẹ wípé mi ò dá sínú ẹ̀ mọ́ o, gbogbo tí mo dà síbẹ̀ náà ṣe bó kú ọmọ náà ló fi ń bí. Kí ló wá ṣẹlẹ̀? Báwo gangan ló ṣe wá mọ̀? Nígbà tí àwọn ọmọ yìí tó ń bẹ̀rẹ̀ sí ń lálàárí àwọn ọmọ yìí toríṣiríṣi kan ṣẹlẹ̀. Ipa tí ìyá ọkọ òun kó, ipa tí ẹ̀gbọ́n ọkọ òun kó, ipa tí àbúrò ọkọ òun kó. Ṣé mọ̀ kí gbogbo ẹbí mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ kí wọ́n nìkan wà láàrin? Àǹtí Ṣeun, tọ́ tí mò ń sọ fún yín ó ń gbomijé lójú mi ní gbogbo ìgbà tí n bá ti rántí. Àmọ́ alihamdulilayi, ọpẹ́ ni fọ́lọ́run lókè ọ̀run. Jésù ò ṣe, èmi náà rí lọ́jọ́ tèmi. Fẹ́yìn tí ẹ bá bá mi pàdé fún ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Olúwaṣeun ọmọ Àkànjí. Ọ̀gbẹ́ni Tọ́lẹ̀tò. A máa bẹ̀rẹ̀ sítórì yìí, mi ò dẹ̀ ní fẹ́ bẹ̀rẹ̀ torí ẹ ti kó mi sí gbèsè kan. Ìkàsí ni mo sì ń sọ fún yín. Ẹni kí n lọ produce, a produce o. Ẹ dẹ̀ wo fíìmù wa o, ẹ wo ọpọlọ o, àbí ṣé ẹ wo ọpọlọ. Kí ni mo wá ṣe fún yín tẹ́ fi wo ọpọlọ? Ẹ ṣe wọ́n bó ṣe yín tẹ́ fi wo ọpọlọ.
náà ní ìsìn àwọn gúrú mi ti lé mi ì lè sunlé ẹ wò tó bá yẹ pé bí mo ṣàwá sùn tọkùnrin kan ni ẹ ṣàròkùnrin kankan lẹ́yìn mi aláàjì ò sí nílé aláàjì ti lọ bí iṣẹ́ ṣe ti rí ẹ jẹ́ lọ fi bedroom wọ̀nyí kẹmọ́ ìbíyá aláàjì wà nù bedroom ṣe ti rí o ṣe ti rí bedroom ṣe ti rí kò sẹ́ni kankan ní bedroom ṣe ti rí àwọn gúrú mi ló lé mi kúrò nílé àwọn tí mo lọ yáwó lọ́wọ́ wọn ń ṣe gúrú mi náà pàṣẹ àwọn tó yáwó lọ́wọ́ mo fi ṣe fíìmù aláàjì kẹmọ́ ìbíyá ọkùnrin kan sáfàmọ́ sí ibẹ̀ ṣe ti rí kò sọ́kùnrin kankan bí o èmi nìkan mo wá sáàsì sí ibàyí bó mo ṣe wà ní gbọ́dọ̀ pa location orí fóònù mi kí wọ́n máa gbé mi ṣe ti rí ẹ̀yin tẹ́ máa ń nú hòtẹ́ẹ̀lì ẹ̀ ti máa mọ hòtẹ́ẹ̀lì tí mo wà yìí ìpolówó hòtẹ́ẹ̀lì o nǹkan tí mò ń sọ ni pé èwo tó bá ti dúró èyí mi tẹ́ bá yí bẹ spread hòtẹ́ẹ̀lì àti ẹ ti mọ hòtẹ́ẹ̀lì téèyàn wà ẹ mọ́ tù mí fún ẹ mọ́ bàyé mi jẹ́ ẹ mọ́ yẹn kan wá gbé mi o ẹ mọ́ yẹn kan wá gbé mi owó tí mo jẹ wọ́n ìpọ̀ o ẹ mọ́ yẹn kan wá gbé mi o mo fà ká nàmbà mi sílẹ̀ kọ́bọ̀ ẹ̀ sẹ́ǹdì sí mi tẹ́tẹ̀ fi appreciate káà ti ṣeun ògo wà gbomi tí mo sì ń tà orí studio yìí ni mò ń ná sí so táwọn gúrúmì bá fi mí lẹ̀ màá ṣe kí ni àbẹ̀rẹ̀ lọ́la sọ àbẹ̀rẹ̀ lọ́la bó ìbá jẹ́ fi mí lẹ̀ tó bá ti kú ní gbogbo ọtí wà ládùúgbò wa báyìí o èmi sáré sí ìbàyẹn ni o ìjọba amúlówó tó máa san lọ́la bájẹ́ ní tó máa sẹ́ndì owó sí mi kí n fi sanwó ọ̀la 25k péré náà ni kò pọ̀ jù ìwọ̀n ṣeré ebi mi nílé ìyìn ṣeré kódà G-Clean mi ni gbogbo wa tí mo fẹ́ máa mú díẹ̀ díẹ̀ níbàá ní ìsìn èmi kẹ̀ lọ́mọdé arógun kánsà ó lọ́n ṣàánú wa.